náà tábà wá fẹ́ ṣe ìbádà ṣẹ̀ríyà nǹkan mẹ́ta la fi ṣe alákọ̀ọ́kọ́ a gbọ́dọ̀ fún Ọlọ́run ní tí ń jẹ́ al-mahabba a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run parí a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ nǹkan kan lẹ́yìn rẹ̀ ó ti yé ẹlẹ́ẹ̀kejì a gbọ́dọ̀ ní al-inqiyadu tammu ìjúpájú tẹ́lẹ̀ yẹn tá a tún nírí nǹkan kan mí lẹ́yìn rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta at-ta'zim a gbọ́dọ̀ azọ́mọ Ọlọ́run wa man yu'azzim hurumatillah fa innaha wa man yu'azzim sha'airallah fa innaha min taqwal qulub wa man yu'azzim hurumatillah fa huwa khayrun lahu a gbọ́dọ̀ ṣe ta'zimu hurumati a sì gbọ́dọ̀ ṣe ta'zimu sha'airu rẹ̀ ó gbọ́dọ̀ gbé Ọlọ́run tóbi parí ó gbọ́dọ̀ gbé parí gbogbo nǹkan parí ó gbọ́dọ̀ gbé lékè gbogbo nǹkan Mashallah o ti get ó kílíà bàbá ó gbọ́dọ̀ gbé Ọlọ́run tóbi dé pàpín ìgbà tẹni tó wọ kálúwà ọjọ́ méje tó jáde naam tó lè bá Ọlọ́run nù yàrá lọ́jọ́ méje ó jókòó tọ́ Ọlọ́run lọ́jọ́ méje ó sì bóde padà ìmọ̀lẹ̀ sì ń jáde lójú ẹ̀ láàrin ọjọ́ méje òun ti ń tó fèsì Ọlọ́run ẹnìkan sì lọ ọ̀dọ̀ Èṣù òun náà jókòó tí ń jọ méje àwọn méjì wá jáde tó ara àwọn méjì náà tún di mùsùlùmí. how possible gbogbo gbogbo ntí máa dùn èmi láyé nu kọ́sìm. naam. ẹ gbọ́ àbá ntí máa dùn mí láyé nu gbé báwo ni yẹn ṣe lè máa dájọ́ bẹ́ẹ̀. àkàrà kan la ẹ ò kí ní ìkílíà o ẹ̀gbọ́n tẹ wí nísì èèyàn wọlé kálú àjọ méje ń kírun wákàtí márùn-ún ń ka Kùránì nínú ẹ ń ṣe àlélù ń sàskárù ń fa tẹ̀sùbá ìmọ̀lẹ̀ wa bòde lára ẹ̀ ẹnìkan wá wọlé pèbí kò kírun kò sàsìkárù kò ka Kùránì kò ka dàlélù kò pé Ọlọ́run kò fa tẹ̀sùbá ó wá bòde. àmẹ́jì jọ jáde àmẹ́jì wá bòde. ẹ wá welcome ẹ congratulation àwọn méjèèjì ẹ congratulate wọn o ti bá wọn èyí sì tẹ congratulate wọn mùsùlùmí àwọn méjì náà ẹni tó jáde nílé pèbí àtẹnjọ́ ní ilé halluwa ọmọ ya kan ni wọn. impossibility nìyẹn lọ́dọ̀ àwọn olóyìnbó can never be possible. èèyàn lọ Itikaf darí at the same time tó darí ìsáfù náà nìkan darí ló sábọ̀ wá níjọ́ kan náà sì jọ wọlé ẹ wá kí àwọn méjì àwọn lè kí àwọn méjì pé ẹkún rìn ẹnì kejì tó lè kí pé ẹkún rìn hun àwọn mọ̀lẹ́kọ̀ ó ṣe pèlè ọ. bẹ́ẹ̀ni. tó ìrìn ìbolo rìn lọ ìrìn ìbolo ti dé ìrìn àjò owó lọ́lọ́. tààrànṣẹ́. àlàyé nu. kílíà. so kò sí wàhálà kankan kíní yóò àní kò dàrú sẹ́. but kó lè bá a má dànù bá a mú ẹ̀rí wa torí ẹlòmíràn máa retí ẹ̀rí lọ́wọ́ wa pé kí lè rí. gẹ́gẹ́ bí afẹ́ ẹlẹ́rìí. bóyá kan ṣàlàyé lásán ni. afẹ́ ẹlẹ́rìí. ọ̀kan nínú àwọn àfa yìí ní sọtíra ó ti bá ọ̀rọ̀ máa bá ń kà á báwọn náà. ewa lakọdìlọ́nà kathirun minan nas. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń rò ó bẹ́ẹ̀. anal insana. wípé ọmọ ènìyàn. lan yakuna mushrikan. kò ní tí ì di ẹni kò ní tí ì dẹlẹ́bọ kò ní tí ì jáde kó nù Islam. illa. àyàfi. idha sarafa kullal ibadati li ghayri Allahi ta'ala. àbí tó bá yẹ pé gbogbo ìbádà ayé rẹ̀ ló gbé kúrò lọ́dọ̀ Ọlọ́run ló gbé fún nǹkan mi tó bá yẹ pé kò ṣe Islam mọ́ rárá kò bá wa kírun mọ́ kò bá wa gbàwẹ̀ mọ́ kò bá wa lọ hajj mọ́ kò lọ mọ̀lúdì mọ́ kò làṣàlátù mọ́ ó wá papọ̀ pé òun ò ṣe Islam mọ́ o òun fẹ́ máa ṣẹ̀sìn ẹbọ ìgbà òun ló tó di ẹlẹ́bọ ló tó jáde kó nù Islam ó dìgbà tó bá ẹsẹ̀ bá hàn sọ pé òun ò ṣe Islam mọ́ kó tó jáde torí tí wọ́n fi ń jọ́jẹ́ lẹ́yìn ni wípé ẹni yóò sọ pé òun ò ṣe Islam mọ́ ẹni yóò sọ pé òun ò bá wa kírun mọ́ ẹni yóò sọ pé òun ò bá wa ṣe àsàlátù má kò bá wa gbàwẹ̀ mọ́ ṣe bí àádàlú ni àṣà ìṣẹ̀ǹbáyé lásán ló ṣe ebi náà ni ìṣẹ̀ṣe ni ṣẹ́tìgẹ́tì àgbọ́yé so ẹbí ẹ̀sìn ọ̀pẹ́ àmàṣòro ṣẹ́tìgẹ́tì báyẹn wàhádà àwọn àáfàá wa ní àwọn èèyàn ń rò bẹ́ẹ̀ wípé nígbà tó jẹ́ pé ọkàn wọ ìgbẹ̀bí lọ ó sì jáde padà látún padà mọ́sálásí wọ́n ní pẹ̀yìn wọn ò tí ì di pé ó jáde kú nù Islam. wàhádà àfa àgbà tó sọ̀rọ̀ yìí èyí ní dákun ẹ̀sìn dákọ̀ tí rọ̀ ọ̀hún òun kálukú náà lè wa àfa àgbà wa ní wàhádà eléyìí tá a wí. fi ghayatil jahali. fi ghayatil jahali aljahalu fi muntahahu. wa dalal. ọ̀bọ ghayatil jahal ó ti yé báwọn àìmọ̀kan pàápín àìmọ̀kan ni pátápátá. wa dalal ìsọnù pàápín péyàn sọnù iná ni kéèyàn máa rò wípé torí pé ẹnìkan kan ọlọ́lẹ̀ bọ ọlọ́dí òsà ó lè tọrọ ọmọ ńbẹ àbọ̀lọ́dí òsà ó lè tọ epo sí lérí ó tẹ epo sẹ́sù lérí ó tún wá wọ mọ́sálásí padà ẹ wá ló ń tọ̀ òun òkú òun ìsìlámù ẹ bá jọ ń kírun ni ẹ wá ní òkú ńbẹ àfàlà ìmọ̀kan ni. fal ibadatu. torí pé n ta ń pè ní ẹ̀sìn.
ismun jami'un. orúkọ kan ni tí ó kọ́fà kullil aqwal wal af'al. ọ̀rọ̀ ìbáàdà ń bẹ nínú ọ̀rọ̀ ìbáàdà ń bẹ nínú iṣẹ́ ìbáàdà ń bẹ èyí tó hàn àti èyí tó pamọ́. allati yuhibbuha Allah. èyí tọ́lọ́hun ọ̀fẹ́ wa yardaha. tí ó sì yọ́nú sí. kasujud. bí ká fẹ́rí kalẹ̀ fún Ọlọ́run. warruku'. a gbọ́dọ̀ fẹ́rí kalẹ̀ fún nǹkan àbùn. warruku' a sì rùkú fún Ọlọ́run. wadhabuhi. a du ẹran a pẹ̀ran fọlọ́run tá a bá fẹ́ pàápàá fún. wanuduri. nǹkan lérí tá a la lérí fún Ọlọ́run nuzuru wa a sì fọlọ́run. wadu'ai. àdúrà Ọlọ́run la máa bẹ̀. wal khawfi. òun nìkan la máa bẹ̀rù. warrajai. ọ̀dọ̀ ẹ̀ láti máa ran kankan. watawakkuli. ọ̀dọ̀ ẹ̀ òun la farati. walisti'ana. òun la máa wá ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀. walisti'atha. òun la istighaza òun la máa wá istighaza òun la máa wá ìsọ lọ́dọ̀ ẹ̀ òun la sì máa wá ìrànlọ́wọ́ a sì máa wá istighaza lọ́dọ̀ ẹ̀. wa ghayru dhalika. àti gbogbo ntọ́jọ́ bẹ́ẹ̀. wal mushriku. àmọ́ ẹni tá à ń pè ní ọ̀sẹ̀ bọ. huwa man ashraka. ẹni ó jáde kó nu Ìsìlámù tàwí huwa man ashraka. ma'allahi ta'ala. òun lẹni tó lọ lè jòkó ti ẹlòmíì kódà bó jẹ́ pé ọjọ́ kan náà ló lò pẹ̀lú rẹ̀ pẹ̀lú òòṣà àbí sẹ̀sẹ̀ kan wá fi kẹ́gbẹ́ Ọlọ́run wípé ẹni yìí ni ó ní gbogbo ohun tó ń fẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni ẹnukún ọkàn ní àsìn ẹ̀jẹ̀ àsìn àmọ́ gbogbo ohun tá à ń fẹ́ òun ò ní eléyìí ló ní. wàlá sarafa naw'an wahidan. ọba Ọlọ́run wá extra gbogbo ẹni ọba ṣe bẹ́ẹ̀ wàlá ó kiri. wàlá sarafa naw'an wahidan. kódà kó jẹ́ wípé ọjọ́ kan náà ló lò ń bẹ̀ àbọ̀jọ́ méjì kátó pé yẹn lo ọjọ́ méje ó lò kú òun mẹ́wòó tún padà sí mọ́sálásí padà. sarafa naw'an wahidan min al-ibadati ghayri Allahi ta'ala. ọlọ́lẹ̀ fún. wàlá marratan wahida. kódà bó jẹ́ pé kan náà lọ lọ bẹ̀ ẹni wọn ti jáde kú nu Ìsìlámù torí wípé ẹni ó lọ tó jáde láàrin ọjọ́ méje tá a wí ó ti yé. ntọ́ ti gbélé lọ́wọ́ ni òun ni wọ́n máa lò pẹ̀lú Ìsìlámù tí ń lò. Masha Allah àtọ́yé bàbá ṣebí kí nìkan ló fẹ́ jẹ tó fi torí ẹ̀ wọnú ẹ̀. torí ẹ̀ wọnú ẹ̀ tó bá jẹ nǹkan ni tán wọ́n gbọ́dọ̀ máa san ẹ̀jẹ̀. yóò máa tẹ̀lé protocol tó wà nínú ẹ̀. protocol wà nbẹ̀ wọ́n sì gbọ́dọ̀ tẹ̀lé protocol ni. Masha Allah. ó ti yé báwọn bẹ́ẹ̀ yẹn bá ń kírun bẹ́ẹ̀ tí ń gbàwẹ̀ kó bá gba ẹgbẹ̀rún àwẹ̀ kò sí pẹ̀lú Ọlọ́run mọ́. Qala Allahu ta'ala. Olúwa mi sọ bẹ́ẹ̀ nínú àyà rẹ̀. walaqad uhiya ilayka. Ọlọ́run láti ránṣẹ́ sí wa nábì. wa ila alladhina min qablika. àtàwọn tó ṣáájú rẹ̀. la in ashrakta. la in ashrakta tó bá yẹ lọ lè sùn tí ẹlòmíì nù lé tó lójọ́ méjì àbólójọ́ mẹ́ta lẹ́yìn mi Ọlọ́run. la yahbatanna amaluka gbogbo ṣẹ́ tó ṣe fún mi Ọlọ́run ti bàjẹ́ ó ti fọwọ́ rẹ̀ bàjẹ́. wala takunanna minal khasirin. ó yìí ti wà nínú ẹni tí ó ṣòfò. Ọlọ́run sọ fún anabi Muhammad. qala Allahu aidan. Ọlọ́run tún sọ pé. alam ahad ilaykum ya bani Adam. ya bani Adam ẹ̀ máa anabi Adam alam ahad ilaykum sẹ́mi Ọlọ́run ò ti ṣàlàyé fún yín kí n gbé àdéhùn pẹ̀lú yín ni. alla ta'budu shaytana. wípé ẹ gbọ́dọ̀ sin ṣèitán. nahu lakum aduwwun mubin. ọ̀tá tó fojú hàn ní fún yín. wa ni'buduni. èmi Ọlọ́run ni ẹ máa sìn. hadha siratun mustaqim. hadha siratun mustaqim ojú ọ̀nà tó dúró déédéé ń tẹ̀lé. wa laqad adalla minkum jibillan kathiran afalam yakunu ta'qilun. ṣèitán yìí ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn jibillan kathira àwọn generation àwọn ẹ̀dá tí wọ́n pọ̀ tí wọ́n sì tóbi dáadáa ó ti sọ wọ́n nù afalam takunu ta'qilun. tẹ̀sí làákà yìí. Waqala aydan. Ọlọ́run ọ̀dákẹ́. faman yakfuru bit-taghut. Olúwa ni man yakfuru bit-taghut ẹni ó bá fi òsàlẹ̀ tó lóun ọba òsà sí má. wa yu'minu billah. tó wá lọ lè gbé ìmánì tọ̀dọ̀ Ọlọ́run tó fèsì Ọlọ́run. faqad istamsaka bil-urwatil wuthqa. Ọlọ́run ló ti di urwatul wuthqa igi tó nípọn igi tó ní gbòǹgbò tó nípọn. ó ti lọ dì í mú. àbí kápẹ́ okùn tó yí tí ì já òun ló dì mú ni láǹfi sọ àmàlà tí ò sí ní tí ó ge ń bọ̀ kí ni wọ́n ń pè ní al-urwatul wuthqa àkídà ní jẹ́ bẹ́ẹ̀ belief àbí kí ni wọ́n kì í àkídà belief faith o ṣeun faith òun ló ń jẹ́ al-urwatul wuthqa àkídà ní jẹ́ bẹ́ẹ̀. irú àkídà wo wá ní irú àkídà wọn. àkídà wípé kò sí nǹkan kan máa fòun àkídàtún tawhidiyya àkídàtún wahdaniyya. Masha Allah. àkídà tawhidiyya ni òun ni pé ahad aso ọ̀kan òun ni kò sẹ́lómi lẹ́yìn rẹ̀. òun ni al-urwatul wuthqa
ẹni ó bá wá fẹ́ ní urwatul wuthqa tó fẹ́ di mú takida rẹ̀ ó gbádùn yakfur bi taghut ó gbọ́dọ̀ ju gbogbo tí ń jẹ́ àwọn rawasibul kufur àwọn taghut ó ti bá wọn yóò jùlẹ̀ wastamsaka bil urwatil wuthqa yóò àgbà akida tó jìnnà mú lọ́dọ̀ Ọlọ́run sẹ́mà mafhumu mukhalafa àyà yìí òun ni wípé ńgbà tó ti sọ pé ẹni ó bá kọ òsàtì tó wá tẹ̀ lọ́lọ́run òun làkídà rẹ̀ dúró ó ti sinsin ẹni ó bá wá ń mú Ọlọ́run tó wá ju Ọlọ́run lẹ̀ láàrin ọjọ́ mélòó tó tún lọ bá tọ̀gùtù lọ tó bá ń sà lọ káfàrà billah wàyúmínú bí tọ̀gùtù ó ti yé báwọn wàkọ́dí tàràkà urwatal wuthqa ó ti fi urwa wuthqa lẹ́nu definitely ẹni yẹn ti jáde kúrò nù àkídà wọ́n sì ń pè ní Islam. al-Islam shahadatu an la ilaha illallah wa anna Muhammad rasulullah àkídà nánu. òun náà ni àwálù pé certificate paasi tí yàn gbà tí ó fi wọnú Islam ní àkídà. òun náà ni so tó bá ti wọnú ẹ̀ bá ní ìjọ tí paasi yẹn bá ti bọ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ ó ti sọnù nánu. wàláwó kó máa kírun wàláwó kó máa gbàwẹ̀ wàláwó kó máa pòrí mọ́tà. ó ti ju urwatul wuthqa lẹ̀ ẹ̀ẹ̀mejì lọ́lọ́run wá dákọ̀ urwatul wuthqa ó tún wí nkejì pé wa man yuslim wajhahu. wa man yuslim wajhahu ẹni ó bá ju gbangba wájú rẹ̀ lẹ̀ àti gbogbo ayé rẹ̀ lẹ̀ fọlọ́run. wa huwa muhsinun. tó tún wá jẹ́ ni tí ń ṣe dáadáa. qad istamsaka bil urwatil wuthqa. òun tó ó ti gbá àkídà tó dá mú. ila Allahi aqibatul umur. ntí ó wá jẹ́ kí n lè sọ pé ẹnìkan wọ̀nà táàbí sọ pé ẹnìkan wọ̀nà òun rèé wa ila Allahi aqibatul umur. Ọlọ́run lé mi mo ní ẹ́ndì ọ̀rọ̀ èmi ọ̀dọ́ mi di ẹ́ndì wa gbogbo fíìmù ayé di ẹ́ndì rẹ̀ èmi Ọlọ́run mọ̀ má. ẹni tó mú àkídà lọ́wọ́ tó mú urwatul wuthqa lọ́wọ́ kò gbọ́dọ̀ ṣe fáàrí toró ṣe kọ́ padà júlẹ̀ kí ṣe ìta nígbà lọ́wọ́ ẹ̀. Naam. ẹni tó sì mú tí ọ̀dà lọ́wọ́ ó ṣe káwọ́ Ọlọ́run ó padà gba tí ọ̀dà lọ́wọ́ rẹ̀ ká gbé yìí tọ́ dalẹ̀ lọ́wọ́. Masha Allah. aqibatul umur òun ni oníjẹ́ adájọ́ fẹ́ nìkan wípé ẹnìkan wọ náà abẹ́ nìkan wọ náà àmọ́ tó bá ti ju àkídà lẹ̀ a gbọ́dọ̀ sọ fáyé pé ó ti kú ònú Islam ó lè dọ̀la kó tún padà síbẹ̀. Naam. ó lè dọ̀la kó tún padà ó tún padà síbẹ̀. Masha Allah. so eléyìí ló jẹ́ àmà wípé ojú ọ̀nà ni mo wà. lódìdí. ìsọnù. òdodo lẹ ti ń wí. mo sì mọ tí ń wí. ntòsí rí bẹ́ẹ̀ lẹ wí. ntòsí rí bẹ́ẹ̀ mo wí. ẹni a sì torí ẹ̀ sọ̀rọ̀ tí wọ́n béèrè tá a dáhùn rẹ̀ yìí ó ti yé wọn kì í ṣẹni tá a hétí. àkórí rẹ. èèyàn ńlá ni lọ́dọ̀ wa. kì í sọ̀tá wa. àbínú ẹ. kódà àbínú tọ́lọ̀ ń sọ. ẹni olúwa ṣàánú ni ẹni olúwa kẹ́ni ẹni olúwa fà sókè ni. bẹ́ẹ̀ni e. bọ́lọ́hún ti ṣe é nì ó ti yé báwọn kéèyàn ó tó débẹ̀ ni káì iṣẹ́ kékeré kọ́. iṣẹ́ ńláńlá ni kò easy kò rọrùn. ọ̀gbọ́n kò rọrùn bàbá kò rọrùn. a máa gbọ́dọ̀ torí ipa afẹ́ a gbọ́dọ̀ torí wípé bóyá ẹ̀bùn tọ́lọ̀ mú à ń gbádùn rẹ̀ a fẹ́ràn rẹ̀ kí a wá torí èyí wọn lọ lè kọlu ṣẹ̀ríà tọ́lọ́hún. Masha Allah. ṣẹ̀ríà Ọlọ́run ṣòro kọlu. ká torí pé à ń sáfẹ́ yẹn ó mọ̀ bu wa ká lè kọlu òfin Ọlọ́run. a gbọ́dọ̀ kọlu òfin Ọlọ́run. a gbọ́dọ̀ kọlu ọ. kọ́dà bàbá jọmọ ẹ̀yà yẹn àfikọ́ sọ fún yín pé ó ti jáde kó nu ìsìlámù o ìsọfún kọ́ jáde kó nu ìsìlámù ni ó fi mà tọ́kìní òun bá bá ó ṣeé ṣe kọ́lọ́hún wọn kọjọ kọ́kọ́rọ́ pé wọ́n bá yẹ pé bẹ́ẹ̀ ni wọ́n máa kó òun jáde kó nu ìsìlámù ọ̀dà òun jẹ́ eléyìí lẹ̀ òun wá tún ìsìlámù náà gbá mú òun wá istamzaka bil urwatil wuthqa òun wá tún ìsìlámù rẹ̀ kó tún gàárì ìsìlámù rẹ̀. àmọ́ nígbà táwa bá wá ń sọ bá ní wípé ẹni yìí ti jáde kó nu ìsìlámù ká tún wá rí yẹn kó tún pé ẹni wọn jáde kó nu ìsìlámù ni kíní òun ti wá dàrú yọ wá dàrú mọ́ àwọn èèyàn lójú wípé èwo la wá fẹ́ mú ń bẹ́ẹ̀. méjèèjì níta fífi àlàyé tẹ̀ ṣe yìí níta fi ní ẹ̀ ṣe gan-an torí yóò dàrú máwọn èèyàn lọ́wọ́. a ti wá fún ọ lẹ́yìn Al-Qur'ani jẹ́ wá fún ọ